هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون ثم إنكم يوم القيامة تبعثون ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا عن الخلق غافلين وأنزلنا من السماء ماء بقدر فاسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون فأنشأنا لكم به جنات من نخيل وعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصبغ للآكلين وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون وعليها وعلى الفلك. أعوذ بالله
بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله البشير النذير الذي أرسل إلينا رحمة وعلى آله وصحبه أجمعين وعلى كل من والاهم بإحسان إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ما شاء الله. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí kò yẹ kú lọ́ba tí máa gba ọpẹ́ látara wípé kò sí ní tí Ọlọ́run ọba ń bi wá léèrè náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ju ọpẹ́ lọ. Gbogbo àyè tí èèyàn bá bá rẹ̀ láyé tó sì mọ Ọlọ́run tó dọ́lọ́ mọ̀, tọ́rọ̀ yẹn bá ti gba ọpẹ́ àfi kó dáa. kọ́lọ́n kó dákun kó gba ọpẹ́ wa kó sì gbẹ̀yìn wa kó sì má dàálù wa láyà. bí akil ayyil qayyum alladhi la ta'khudhuhu sinatun wala nawm. àwa tara bẹ́ẹ̀ atọrọ ìkẹ́ ìgẹ̀ rẹ fún òjíṣẹ́ rẹ tó rán sí wa, ẹni tí Ọlọ́run bá gbé dìde sí wa kó máa jẹ́ ìkẹ́. látara ìkẹ́ yìí náà ló fi wá kì wá nílọ̀ tó sì tó fún wa nírò Ànábì wa Muhammad, ẹni Ọlọ́run ọba fẹ́ràn púpọ̀, tí wọ́n pín látara pọ́lọ́run fẹ́ràn rẹ̀ Ọlọ́run ò ní dójú tì í lọ́rùn. bó tiẹ̀ já sí pé nínú àkọọ́lẹ̀ lára àwọn tá a máa ń sábà ṣàlàyé fún wa pé àdísù ò lè túmọ̀ alukur'an. alukur'an ni ó máa jẹ́ tibyanan likulli shay'in. kur'an ni ó máa ṣàlàyé gbogbo nǹkan. kur'an ni ó jẹ́ àmà pé àdísù yìí ó lálàáfíà kò lálàáfíà. kur'an ni ó jẹ́ àmà. Ọlọ́run bá wa kẹ́ Muhammad wa yìí sallallahu alayhi wa sallam, kó sì bá wa kẹ́ àwọn aráalé rẹ̀ àti àwọn tí wọ́n gbà fún wọn. Naam, àwa tara bẹ́ẹ̀ a kí àwọn tọ́lọ́run bá kó àwa náà lé lọ́wọ́ nínú ayé, tí wọ́n pé asásábẹ́ bòjí wọn la fi dá nẹ́bí mà bó ti yẹ ká mọ̀, la fi gbọ́ alukur'ani yé bó ti yẹ ká gbọ́ yé, látòrí Maulana Sheikhul Islam Sheikhu Adam Abdullahi Al-Ilori Al-Allamatu As-Sudani rahmatullahi ta'ala alayhi. ògbónágbòǹgbò àfà tí máa dátọ́ lẹ́nu ògbín, àfà tó lo ayé táàrí ẹni tó dàbí ẹ̀ nínú mímọ̀ níjọ́ tó ń lò ó, tó tún wá lọ tán tá a fẹ́ lè mẹ́rẹ̀ ẹni tó dàbí ẹ̀ tá a ti rí, tó sì já sí pé ó fà wọ́n mẹ́lẹ̀ láyé wọ́n ń dára. tẹ́ gbogbo ẹni tí máa ń fọ́ mọ́lẹ̀ láyé náà mọ̀ pé ọmọ tòun ò dára tó bẹ́ẹ̀. Ọlọ́run má jẹ́ kí ilé Sheikh Adam, Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. gbogbo tí wọ́n fi lẹ̀, bí èèyàn bá lóun fẹ́ jà lógun, Ọlọ́run fúnra rẹ̀ ni ó jà olúwa rẹ̀ lógun. bí èèyàn bá sì kúnṣẹ́ wọn lọ́wọ́, Ọlọ́run bá kún olúwa rẹ̀ lọ́wọ́. bàbá wa Mudirul Markaz, ẹ̀mí gígùn tó pé, àlàáfíà tó nara tán tí ò mú nira dání. ibi tó ṣe é dé yìí náà a dúpẹ́ lọ́dọ̀ rẹ o, àmọ́ Ọlọ́run dákun má jẹ́ ó takú síbẹ̀, jẹ́ ó túbọ̀ máa tẹ̀síwájú sí i. bí akil ayyil qayyum, Ọlọ́run dákun jẹ́ ó rí bẹ́ẹ̀. مولانا شيخنا كمال الدين الحدبي وشيخنا يوسف الإبواجي اللهم ارحمهما لنا برحمة واسعة يا رب العالمين. ọlọ́run مولانا فضيلة الشيخ مصطفى زغلول سنوسي اللهم ارحمه اللهم ارحمه. وفضيلة الشيخ محسن ويدو والشيخ عبد اللطيف ياموني والشيخ جرجيسو أكودو àti gbogbo àwọn àfáà wa pátá Ọlọ́run bá wa kẹ́ wọn. Naam, àwa kẹ́yìn ọmọ ìyá wa tá a jọ wà lórí ètò pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. a fẹ́ kí ètò yìí pẹ́ látara wípé àwọn iṣẹ́ Ramadan yìí máa ń lágbára púpọ̀, torí pé nínú Ramadan àwa tún máa ń kéwú, a kéwú sátidé, a kéwú ní Sunday. ìyẹn náà tún máa ń jẹ́ kó rẹra níwọ̀nba, kọ́lọ́n kó fún wa lálàáfíà tá a máa fi rí ṣe. ẹ rí i pé àkọlé ọ̀rọ̀ wa yìí ni pé ìyá àti bàbá Ànábì ṣé mo gbà á nínú iná, gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa nínú hadith táwọn àfáà sọ. ìbéèrè tó yẹ ká wá bira wa léèrè ni wípé ìjẹ́ ọ̀rọ̀ yìí ó dáa láti lọ má Ànábì pé àwọn òbí rẹ̀ wà nínú iná?
ìjẹ́ ọ̀rọ̀ ni tẹ́ pé tọ́ta Islam bá gbọ́ Islam ó mú olúwa rẹ̀ ṣe. Ẹni tí Ọlọ́run bá rán sí gbogbo àgbáńlá ayé kó lọ jẹ́ ìkẹ́ àti ìgẹ̀, kó wá já sí pé inú iná nìyá àti bàbá rẹ̀ wà. Ẹni tí ò lè gbára rẹ̀ là kó gbàrán ẹ̀ là, báwo ni ó ti gba ayé là? Ó yẹ ká bira wa léèrè. Ló fi já sí wípé Al-Qur'an níwé tá a fi rán Ànábì la rán sáyé. Gbogbo ohun tí ìwé míì bá wa ń wí tó bá ti lè tako Al-Qur'an, ọ̀rọ̀ Ọlọ́run kọ́, ọ̀rọ̀ èèyàn ni, ọ̀rọ̀ Ànábì kọ́, ọ̀rọ̀ lásán ni. Àmọ́ ẹ túmọ̀ sí pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n hun má Ànábì ni. Àwa rí àdísù méjì. Ẹ dákun, ẹni tó bá jọ́mọ tí èé ṣe mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí nílùú òyìnbó táwọn kan bá wá fà mára tí ó gbọ́ ìsìláàmù yìí, táwọn wá kó ti àdísì fún wípé bàbá àti ìyá Ànábì ń bẹ nínú iná, kí wọ́n máa bi léèrè wípé ẹni tí ò lè rí bàbá rẹ̀ gbàlà, tí ò lè rí ìyá rẹ̀ gbàlà, báwo ló ṣe fẹ́ gba ẹlòmíì là? Kí la fẹ́ wí? Àwọn kan tí wọ́n máa fi kéde ẹ̀sìn wọn náà ní ìgbàlà, pé lágbájá owó ọ̀sán yóò gbà ọ́ là. Ṣẹ́ni tí ó gbà yàn là ò ní gba bàbá rẹ̀ là? Ló fi já sí wípé àwọn àdísù wọ̀nyí la fi ń sọ fún wa wípé àwọn kan ń bẹ, àwọn ọ̀tá ìsìláàmù rọ wọn kalẹ̀ ní tìtorí àti fi dọ̀tí Ànábì, ní tìtorí àti fi dọ̀tí ìsìláàmù, nítorí àti fi yẹpẹrẹ ìsìláàmù kó lè jẹ́sìn tí ò níwùn yẹn ṣe. Lọ́dọ̀ àwọn tí wọ́n pe súnà mára wọn, tẹ́ ẹ bá bi wọ́n léèrè wípé ńbo ni bàbá Ànábì wà, wọn ló wà nù náà. Ṣọ́rọ̀ yìí dà bẹ́ẹ̀? Ṣó ṣe gbọ́ létí? Ṣó ṣe gbọ́ nù làákàyè? Tó sì já sí pé tá a bá lọ sínú súrátù Tàrímì, nínú súrátù Tàrímì yìí, Ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ nínú àyà kẹ́ńbẹ̀. Súrátù Tàrímì yẹn ní bẹ̀lẹ́gbẹ̀ẹ́ Súratul Mulk. Tọ́lọ́run bá ní kí n ṣì wí, torí pé ọmọ ènìyàn Ọlọ́run dá wa lẹ́ni tó lè ṣì wí, Ọlọ́run dá wa lẹ́ni tó lè ṣì sọ. Àmọ́ ṣì sọ tí ó mú wa kọlu Ọlọ́run ọlọ́mọdé àwí, irú àṣìsọ tí yóò máa sọ pé Ànábì jẹ gbèsè kú, irú yìí ò da, ó lè mú yàn rí bínú Ọlọ́run. Súrà yìí, Súrátù Tàrím, ń jẹ́ Quran 66. Ṣé bẹ́ẹ̀ náà ni? Tá a bá lọ nú àyà ẹlẹ́ẹ̀kẹsàn-án, Ọlọ́run àbájóyè wa ń bẹ̀ yín pé àyà ẹlẹ́ẹ̀kẹwàá, ṣé ẹlẹ́ẹ̀kẹwàá ni àbẹ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án? Níbi tó àyà ẹlẹ́ẹ̀kẹjọ náà ni. Ibi mo fẹ́ lò ń bẹ̀ ni wípé Ọlọ́run àbájóyè wa wípé yawma la yukhzi Allahu an-nabiyya, ọjọ́ tọ́lọ́run ò ní dójú ti Ànábì. Bá mi wo àyà yẹn dáadáa o. Ọlọ́run ní yawma la yukhzi Allahu an-nabiyya, kìí ṣe pé ó sọ pé nàbí yá Ànábì kan. Ànábì tí ń sọ ń bẹ̀ Muhammad ni, torí pé àgbọ́ Kùránì yé níbi tí nǹkan ṣe wá dé. In tó fi mọ̀ pé Muhammad ń wí, ìwọ lọ sí ibi tí àyà yẹn gbé bẹ̀rẹ̀, lọ́wọ́ bẹ̀rẹ̀, ó rí pé ntọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ ní wípé Ọlọ́run bá ní yá ayọ̀ Ànábì yù. Ànábì, ọ̀rọ̀ Ànábì ní ń sọ. Ó ní yá ayọ̀ Ànábì yù lima tu'arrim ma ahallallahu laka tabutaghi mardata azwajika wallahu ghafurur rahim. Ọ̀rọ̀ Ànábì ní ń wí ń bẹ̀, kìí ṣànábì mi.
ya ayo annabiyu ira annabi oni ń sọ annabi Muhammad ni ó wá ń sọ̀rọ̀ yẹn lọ ń sàlẹ̀ ó wá ní yawma la yukhzi Allahu an-nabiyya ọjọ́ tọ́lọ́hun ò ní dójú ti Muhammad ọjọ́ tọ́lọ́hun ò ní dójú ti Muhammad sallallahu alayhi wa sallam al-qiyamah walladhina amanu ma'ahu kò sì ní dójú táwọn tí wọ́n bá gbà nẹ́bì gbọ́. Ẹ wá dákun ṣé tí ìyá nẹ́bì bá wà nù ná tí bàbá rẹ̀ wà nù ná ṣọ́lọ́hun ò ti dójú ti lálùkìyámà. Ìbéèrè àkọ́kọ́ nù tọ́lọ̀ ń bá lóhun ò ní dójú tà nẹ́bì yawma la yukhzi Allahu an-nabiyya ọjọ́ tọ́lọ́hun ò ní dójú tà nẹ́bì tí ìyá nẹ́bì bá wọná tí bàbá rẹ̀ wọná àbùkù àtàdójútì wo ló tó bẹ́ẹ̀. Kó lè mọ̀ pé tarakina al-Qur'ana amal Qur'ani apáàtì wa akhadhina al-kutuba àwa mú àwọn ìwé tí ẹ ṣe tọ́lọ́hun agbèrú wọ́n á jẹ́ aka àdísù yìí tádísù yẹn ń sọ wípé àdísù méjì náà ni méjèèjì ìmáàmù Muslimu ló gbà wá ìmáàmù Bukhari ò bá gbà á mi rò pé ó gbọ́ tó sì já sí pé lọ́dọ̀ ìmáàmù Bukhari in rawa hadithan aw akhraja hadithan tó bá gba àdísù kan wá walam yukhrijuhu Muslim tí Muslim ò bá gba àdísù yẹn wá ó ń túmọ̀ sí pé lọ́dọ̀ Muslim òun ò recognize àdísì ní pé kò lálàáfíà lọ́dọ̀ òun tó sì já sí pé tí Muslim náà bá gba àdísù kan wá walam yukhrijuhu Bukhari tí Bukhari ò bá gba àdísù yẹn wá ó ń túmọ̀ sí pé lọ́dọ̀ Bukhari ò recognize àdísì yẹn pé ọ̀rọ̀ tí ò ní túmọ̀ lọ́dọ̀ rẹ̀ ni. Àmọ́ àdísù méjèèjì yìí tó ń jẹ́ kó máa yẹ wáyé pé bàbá àti ìyá Ànábì wà nù náà ìmáàmù Muslim nìkan ló dàgbà wá Imam Bukhari ò bá kópa nú ẹ̀. Àdísù méjèèjì yẹn ló wá ń ṣe ìfìbáàtù wípé anna àbáwé nàbí pé àwọn òbí ànábì méjèèjì fi nari khalidina pé wọ́n máa wà nù ná khalidaini títí ayérayé ẹ wọ̀rọ̀ òpònú. Táwa mùsùlùmí wá sọ̀dọ̀rọ̀ làákàyè. li'annahuma mata ala ash-shirki wal-kufr ó ní nítorí pé àwọn méjèèjì wọ́n kú sórí ẹbọ àti káfìrí ṣé bẹ́ẹ̀ lórí lóòótọ́ sórí ẹbọ ni ìyá àti bàbá ànábì kú sí sórí kèfèrí ni bàbá àti ìyá ànábì kú sí. Àdísù méjèèjì Imam Muslim nìkan ló dàgbà wá Imam Bukhari ò gbà torí pé lọ́dọ̀ Imam Bukhari òun ò rí i pé ọ̀rọ̀ ni. Àwọn àfáà tí wọ́n wá pera wọn ní ulamahul jarhi wa ta'dil pé àwọn mójútó ọ̀rọ̀ tó lálàáfíà àti èyí tó ṣe déédé wọ́n sì recognize àdísì ipò lálàáfíà lọ́dọ̀ àwọn. tọ́lọ́hun dẹ̀ ń sọ nínú al-Qur'ani yìí pé yawma la yukhzi Allahu an-nabiyya lọ́jọ́ al-qiyama èmi Ọlọ́hun ò ní dojú ti wà nẹ́bì. àwọn wa lọ́lọ́hun ó dojú tà nẹ́bì pẹ̀lú àdísì yìí torí pé tó bá lọ di pé ìyá rẹ̀ ó wọná bàbá rẹ̀ ó wọná àdójútì wo ló tó bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé àdísù yìí ìdọ̀tí ló jẹ́ sáà nẹ́bì tọ́lọ́wọ́n bá sì kì wá nílọ̀ pé a gbọ́dọ̀ fi àbùkù kan nẹ́bì nínú al-Qur'an Ọlọ́wọ́n bá ń kí àwọn sàhábà nílọ̀ àtàwa mùsùlùmí wípé wala takunu kalladhina azahu Musa mo fẹ́ wọ àyà yẹn wàlá torí pé níjọ́ mi tá a bá ń ṣe wáàsí àwọn nǹkan mi ò sínú plan Ọlọ́run ni ó kàn máa gbèrú àwọn ọ̀rọ̀ yẹn wá ni ó máa fi jáde. Ọlọ́run ni wala takunu kalladhina azahu Musa fabarahu Allahu mimma qalu wa kana inda Allahi wajiha. Ọlọ́run ní ẹ má dà gẹ́gẹ́ bí àwọn kan
tó já sí wípé ní adahun Musa wọ́n yẹpẹrẹ ànábì Musa wọ́n fàbùkù kan ànábì Musa. Mo fẹ́ mú àyà yẹn jáde, àyà yẹn ń bẹ nínú Suratul Ahsabi àyà 69. Ọlọ́run bá ń kì wọ́n lọ ńbẹ̀ wípé ó dà pé Suratul Ahsabi yẹn 33 kọ́nù, Quran 33 verse 69. Ó ní wala takunu, ẹ má lọ dà gẹ́gẹ́ bí àwọn kan, ó ń kì wá nílọ̀. Azao Musa, láwọn tí wọ́n fẹnu dọ̀tí ànábì Musa, wọ́n fẹnu yẹpẹrẹ Musa, wọ́n sọ ní tí ò sí sínú ayé Musa. Fabarahu Allahu mimma qalu, tọ́lọ́run wá fọ Musa mọ́ kúrò níbi ìwíkúwí wọn. Wa kana inda Allahi wajiha, torí pé Musa ẹni yìí ní lọ́dọ̀ Ọlọ́run. Àwọn wo lọ́lọ́run bá ó bá wa náà wípé la takunu, ẹ má lọ kọ́ṣe àwọn kan o, tó já sí pé ní azao Musa, wọ́n kó dààmú bá Musa pé ẹ̀yin náà ẹ má kó dààmú bá nẹ́bí yín níbi ọ̀rọ̀ tí ò dáa. Fabarahu Allahu mimma qalu, Ọlọ́run bá dẹ̀ fọ Musa mọ́ kó omi tí wọ́n wí. Wa kana inda Allahi wajiha, torí Musa ẹni yìí ní lọ́dọ̀ Ọlọ́run kì í ṣe alábùkù. Àmọ́ àwọn ìjọ rẹ̀ fẹ́ sọ dalábùkù, báwa náà ṣe ń fàdíìsì sọ ànábì dalábùkù. Wá wà díìsì tá a fi sọ ànábì dalábùkù, táwọn ọ̀tá ìsìláàmù wa mú dání. Irú àwọn àdíìsù yìí ni wọ́n wá máa kóòtì fẹ́ lòmíì tó ń pèrè ẹ̀ ní Bible scholar, tàbí tí ó máa pèrè ẹ̀ ní comparator. Bí irú yìí tí wọ́n kóòtì fún kan náà ọmọ ìyá wa wípé ẹ lánàbì pé ó ń fẹ́ Aisha lọ́mọ ọdún 6, ó wá ń bá a súnmọ́ lọ́dún 9. Tí kan nínú àwọn Bible scholar yìí wá ń bi léèrè wípé níbo lẹ̀rí rẹ̀ wà, torí pé àkídà tiẹ̀ náà ni pé bó ti rí nù. Èyí tó wá jẹ́ ọ̀tá ìsìláàmù yẹn òun wá fẹ́ lò láti ẹ́ńtà rẹ̀. Èyí tó yẹ kóun ní kò sí ní tó jọ bẹ́ẹ̀, kò fẹ́ dìná yìí Bukhari, ó fẹ́ bàbàrà Bukhari, ó fẹ́ yẹpẹrẹ ànábì. Níjọ́ náà ó pọ́n Bukhari lé, ẹni tí bí yẹn rí ànábì Muhammad orí ànábì yẹpẹrẹ. Òun lérò pé ní òní lè rẹ́rìí mú wá. Ó wá ń bi léèrè wípé can you provide the evidence? Ìyẹn sọ pé yes in Sahih al-Bukhari. And the man took out his phone. Níbi tí knowledge dé láyé lónìí, ó ní Bukhari yẹn nínú fóònù rẹ̀. Ó wá kóòtì fọ́lùmù 7 àti péjì ibi tó wà lọ́nà méjì. Nígbà tí Bible scholar yìí fẹ́ sọ̀rọ̀, Bible scholar kọ́kọ́ change náà, change iná náà pọ̀ ló bẹ́ẹ̀ lọ. Iná tó ṣe ń jìnnà, ó pé kìíní sáàrin olóò ṣe ń jìnnà. Òtún tó pé kìíní lọ sọ́yìn yẹn pẹ̀lú ni, ṣe bá rin ló máa wà. Bọ̀bọ̀ ti dáná rú. Ó lágbára o. Kò ìlú ti pélé ìlú sẹ̀. Ọlọ́run ló tiẹ̀ ní kí hàn sáré fún rẹ̀ wò bẹ́ẹ̀. Naam. Iná ló lọ, kọ́lọ́n kó ṣíjú àánú wa. Ibi adé ni wípé Bible scholar yìí ó wá ń sọ fún arákùnrin yẹn ṣòrí tilẹ̀kùn.
ń sọ fún arákùnrin yìí pé you are quoting from the phone. ọ̀rọ̀ tá à ń sọ yìí àbùkù ní fún gbogbo ẹni tí ń bá ń jẹ́ mùsùlùmí kì í ṣe fẹ́ nìkan. torí pé ó fẹ́ dáàbò bo ìwé al-Bukhari kò fẹ́ protect Ànábì. ó ní you are quoting from the phone. ìyẹn wá ń jẹ́ kó yé wípé but it's in the Bukhari. àfáà ní kó lọ wá sọ al-Bukhari wá. kí làfáà padà fi dá lóhùn jọ náà? àfáà ní kí nìdí t'Ànábì Ìsá ò fi fẹ́ yàwó tẹ́yìn fi ń fẹ́ yàwó? àfáà gbàgbé p'Ànábì Ìsá òjíṣẹ́ Ọlọ́run tó lọ ní la nufarriqu bayna ahadin min rusuli. pé kí ló dé t'Ànábì Ìsá ò fi fẹ́ yàwó tẹ́yìn fi ń fẹ́ yàwó? pé ìdí tẹ́yìn náà fi ń fẹ́ yàwó yẹn ìdí yẹn ó wá dá gbogbo ẹ̀rú. àwọn fẹ́ rí dínkù Ànábì, ìwọ fẹ́ rí dínkù Ìsá. ẹ̀yin méjèèjì ẹ̀ yàtọ̀ síra yín. torí pé òun fẹ́ yẹ̀yẹ́ Ànábì, ó fẹ́ lo àìmọ̀kan tàwa mùsùlùmí wọlé sáwà lára látara pé àìmọ̀kan ni ká máa gbé ọlá fún Bukhari lórí al-Qur'an. ibi tá a ti kàgbákò nù. níjọ́ náà àbùkù ni lábùkù tí ò dáa. irú àwọn ẹ̀yà yóò máa jẹ́ àwọn comparators àtàwọn Bible scholars. torí pé àwọn ọ̀tá Islam àwọn àdísù yẹn àwọn ò máa wà káàkiri. ìkan leléyìí tó bá mélé yìí wá pé ń bo nìyá àti bàbá Ànábì wà fẹ́yìn Bible scholar sọ fún wọn pé wà nínú àbí. tádìísì yìí dẹ̀ wà lọ́wọ́ wọn. wá bá mi wo àdísù yìí nínú babul istidhan, babu istidhan nabi rabbahu azza wa jalla fi ziyarati qabri ummi nínú hadith 976 nínú sahih al-Bukhari. jájọ wa lọ kà nínú sahih Muslim jàre. torí yẹn ní dìdìrín omi wọn ni ó ní Bukhari ló wà kò sínú Bukhari. mo ti sọ ó sì ti mọ̀ yìí pé ẹ̀dẹ́ ènìyàn ẹnu a máa gbéyàn. àdísù yìí jẹ́ kó yé wa yìí pé haddathana Yahya bun Ayyub wa Muhammad bun Ubad. wa lafdhu li Yahya àmọ́rọ̀ tá a fẹ́ sọ yìí gbólóhùn yẹn ti Yahya ni. qala àwọn méjèèjì sọ yìí pé haddathana Mirwan bun Muawiya an Yazid yaani bun Kayzan an ibn Hazim an Abi Hurairah. látẹnu àfáà Abu Hurairah ni wọ́n ládìísù yẹn ti wá. Abu Hurairah náà ni. tó o bá sì wú ọ̀rọ̀ yìí àwọn àgbélẹ̀rọ Kabul Abar tó gbé sí Abu Hurairah lẹ́nu láti máa fi justify àwọn nǹkan tí ò sí. ó ní haddathana hadithu méjì ni jẹ́ n kọ́kọ́ ka ilé al-hadithu al-awwal hadithu alákọ̀ọ́kọ́ nínú sahihu Muslim ó wà nínú hadith 203. hadithu ẹlẹ́ẹ̀kejì ó wà nínú hadith 976. alákọ̀ọ́kọ́ òun ń ṣàlàyé wípé haddathana Abubakar bun Abi Shayba haddathana Affan haddathana Abad bun Salma an Thabit an Anas. ó ní látẹnu Anas ó ní anna rajulan wọn lárakùnrin kan anna rajulan arákùnrin kan qala ya Rasulallah ayna abi. ẹni yẹn bi Ànábì léèrè pé ìrẹ òjíṣẹ́ Ọlọ́run níbo ni bàbá mi wà? ẹ gbọ́ ayna abi níbo ń bàbá mi wà? qal fi nnar wọn lá Ànábì wá dá lóhùn pé inú náà ló wà. ìbéèrè ni pé báwo la Ànábì ṣe mọ̀ pé bàbá rẹ̀ wà nínú náà? ṣọ́lọ́run ló sọ fún Ànábì pé bàbá ẹni yẹn wà nínú náà tó fi mọ̀ pọ́rọ̀ yìí àgbélẹ̀rọ ni.
kìí sọ̀rọ̀ ànábì. máa mú àyà kan wá tó máa dìnáyìn ọ̀rọ̀ yìí. torí Al-Qur'ani sọ fún wa pé kúl ìrẹ ànábì bá mi sọ fún wọn wípé la aqulu lakum èmi ànábì ò wí fún yín pé indi khaza'inu zamawati wal ardi mi ò bá mi sọ fún wọn pé mi ò sọ fún yín pé ń bẹ lọ́dọ̀ mi khaza'inu samawati wal ardi pẹpẹ ọ̀rọ̀ sánmà àti tilẹ̀ẹ́lẹ̀ wala a'lamu l-ghayba mi ò sì mọ̀ tó pamọ́ Ọlọ́run ní sọ bẹ́ẹ̀ fún wọn. ẹnjìníà mi rò pé o gbọ́ ní tí mo sọ yìí. Ọlọ́run ní ká Nábì sọ bẹ́ẹ̀ fún wọn wípé wala a'lamu l-ghayba èmi ànábì ò mọ̀ tó pamọ́. Ọlọ́run ní sọ fún ànábì kó sọ bẹ́ẹ̀ o. pé sọ bẹ́ẹ̀ fún wọn yìí pé wala aqulu lakum mi ò sọ fún yín nínú Quran suratu Hudu aya 31 ló wà. suratu Hudu yẹn yóò máa jẹ́ Quran 11 verse 31. Ọlọ́run ní wala aqulu lakum indi khazainullahi mi ò sọ fún yín wípé pẹpẹ ọ̀rọ̀ Ọlọ́run ń bẹ lọ́wọ́ mi wala a'lamul ghaiba mi ò sì mọ̀ tó pamọ́. ṣọ̀pá àyà kan nìyẹn. àyà kan sọ wípé law kuntu a'lamul ghaiba tó bá yẹ pé èmi ànábì tó bá yẹ pé mo bá mọ̀ tó pamọ́ ni law kuntu a'lamul ghaiba ìbájásí pé mi náà mo bá mọ̀ tó pamọ́ la astaktharitu minal khairi. Ọlọ́run ní ká Nábì sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn nínú súrà tó ti sọ bẹ́ẹ̀ náà ni súratul A'rafi aya 188. Ọlọ́run ní kúl sọ fún wọn wípé la amuliku li nafsi naf'an wala darra mi ò ní kápá lórí ọ̀rọ̀ ara mi láti mú àǹfààní kan bára mi wala darran mi ò sì ní ìkápá láti mú nira kan bára mi illa ma sha Allah àyàfi déédéé bó bá ṣe wù Ọlọ́run. gẹ́gẹ́ bí Jésù náà ṣe sọ wípé èmi kò lè ṣe ohunkóhun torí pé dìdìrín lẹ́lòmíì lọ́hùn yóò mú àyà yìí dání bíi pé ọ̀rọ̀ yìí yàtọ̀ sí ntọ́lọ́hun sọ fún Ànábì Ìsá. ntọ́lọ́hun sọ fún Ìsá náà ló ń sọ fún Muhammad wípé èmi kò lè dá ohun kan ṣe fún ara mi ò gbọ́ bí kò ṣe pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. irú ọ̀rọ̀ yẹn àwọn tí wọ́n wá jẹ́ ọ̀tá ẹ̀sìn yẹn àwọn wàá máa lu ọ̀rọ̀ yìí pé ànábì tí ò lè dá àǹfààní kankan ṣe fún rẹ̀ àti nira kan ṣé Ìsá fún rẹ̀ lè dá nǹkan ṣe fún rẹ̀ ni. àní tó sọ fóun náà lọ́hùn ní pé èmi kò lè dá ohunkóhun ṣe tìkára mi bí kò bá ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọlọ́run sọ pé kú sọ fún wọn pé ìrẹ́ ànábì la amuliku li nafsi naf'an wala darra irun tó sọ fún Ìsá nù. mi ò ní ìkápá fúnra mi in tó lè jẹ́ nǹkan àǹfààní kí n wálé mi ni mo lè mú bára mi tàbí nira illa ma sha Allahu àyàfi tọ́lọ́run bá fẹ́ in tó sọ fún Ìsá náà nù. ó wá ní walaw kuntu a'lamul ghaiba tó bá jásí pé mo bá mọ̀ tó pamọ́ lastakthartu minal khairi èmi ni n bá pọ̀jù níbi kéèyàn kó nǹkan jọ nínú ayé torí pé màá mọ̀ pé mo tètè máa kú àmọ́ lóhun òfin hàn mí wà máa máa ń sàní sùúrù kódà ìnira ò ní kàn mí wọn hàn ní tàfà fún mi lójú ogun kó wá bà mí lẹ́yìn. ṣe ẹni tó mọ̀ pé àwọn ọmọ wọn kò ní máa bẹ̀rẹ̀ nǹkan mọ̀ kú ó ní àná kò sí nǹkan kan tí mo jẹ́ kọjá nadhirun olùkìlọ̀
wa bashirun kí n fún yẹn nírò li qawmin yu'minun fáwọn tí wọ́n fẹ́ gbàgbọ́ ìyẹn fi hàn pé ànábì ò mẹ́ni tó wà nínú náà li'annahu la ya'lamu al-ghayba tó kọ́kọ́ fi mọ̀ pé àdísù yẹn àgbélẹ̀rọ ni pé ẹnìkan wá bá ànábì ó wá bi ànábì léèrè wípé ya Rasulallahi ayna abi ànábì ò sì mọ̀ bàbá rẹ̀ ànábì wá ní fi náàrì inú náà ló wà ṣọlọ́n ló sọ fún ànábì pé bàbá ẹni yẹn wà nínú náà wọ́n wá ní falamma qafa ńgbà ẹni yẹn wọ́n á dorí kodò tó pẹ́yìn dà tá ànábì wá rí pé inú rẹ̀ ò dùn da'ahu ànábì wá pè padà láti jẹ́ kí inú rẹ̀ lè dùn ẹ máa gbọ́ wọ́n lá ànábì wá ní inna abi wa abaka fi nnar sórí bàbá mi àti bàbá rẹ̀ ló jọ wà nínú iná ẹ dákun làákàyè wo lọ̀rọ̀ yìí bá lọ. èèyàn wá bá ànábì pé ayna abi ṣọ́wọ́ ànábì ló yẹ kó ti wá béèrè bàbẹ́ ànábì wá ní bàbá rẹ̀ wà nínú náà ó wá rí i pé àgbàdorí kodò lórí ọ̀rọ̀ ni ànábì wá ní inna abi wa abaka fi nnar bàbá mi àti bàbá rẹ̀ wà nínú náà ẹ dákun ṣá ànábì ló wí eléyìí ẹ padà mọ̀ pa ànábì kan ló wí àwọn èèyàn rọ́ mà ànábì ni àdísù àkọ́kọ́ nù àdísù àkọ́kọ́ yìí òun jẹ́ àdís 203 nínú Bukhari nínú Muslim àdísù kejì tá a fẹ́ mú wáyé òun jẹ́ àdís 976 nínú Muslim àdísù eléyìí ń jẹ́ kó yé wa pé haddathana Yahya bun Ayyub wa Muhammad bun Ubad wa lafdhu li Yahya qala haddathana Mirwan bun Muawiya an Yazid يعني بن كيزان عن أبي حازم عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم ولو جيشي الله صحيح استأذنت ربي أن أستغفر الأم فلم يأذن لي واستأذنته أن أزور قبرها فأذن لي أما أقول ولا النبي صحيح استأذنت ربي مبيري يندلو دولو وبامي أن أستغفر لأمي pé kí n tọrọ àforíjì fún ìyá mi falam ya'dhan li kò yọ̀ǹda fún mi wasta'dhantuhu an azura qabraha mo wá tún gbà yọ̀ǹda pé kó jẹ́ kí n lọ ṣe àbẹ̀wò sí sàárè rẹ̀ fa adhina li ó wá yọ̀ǹda fún mi pé kí n lọ in tó fi mọ̀ yí pé Ọlọ́run ò ní ká nẹ́bí mọ́ ṣàdúrà fáwọn òbí ẹ̀ tó o bá lọ wọnú ṣe Suratul Isra ló wà àyà àbí Ọlọ́run ti ní wa qada rabbuka ó dà pé bí Suratul Isra bí àyà 17 bí nǹkan ni ó jẹ́ bí Ọlọ́run ti ní wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. ó rí pé àyà yẹn 23 ló wà Suratul Isra Quran 17 kan nù ni aya 23 wá kà lọ sàlẹ̀ nígbà Ọlọ́run bá ń sọ̀rọ̀ ta Ọlọ́run bá dájú ọ̀rọ̀ kọ ó dájú ọ̀rọ̀ ka Nábì pẹ̀lú àwọn tí wọ́n jọmọ lẹ́yìn ẹ̀ ó ní wa qada rabbuka àṣẹ Ọlọ́run ọba rẹ ni rabbuka àṣẹ Ọlọ́run ọba rẹ ni ó ń jíde ògbọ́ qada rabbuka òfin Ọlọ́run ọba rẹ ni fún wa Nábì pé alla ta'budu illa iyyahu pé ìwọ àtàwọn ọmọ ẹlẹ́yìn rẹ ẹ gbọ́dọ̀ sìn ẹlòmíì yàtọ̀ sọ́lọ́run wabil walidayni ihsana àti pé àwọn òbí méjèèjì ẹ ṣe dáadáa sí wọn ṣànábì kú ònú àwọn tọ́lọ́run bá ń wí. ó tún wá ní imma yablughanna indaka al-kibara ó ṣeé ṣe kí wọ́n dàgbà sọ́dọ̀ rẹ ànábì ní kọjú sí o imma yablughanna indaka al-kibara ó ṣeé ṣe kí wọ́n dàgbà sọ́dọ̀ rẹ̀ ahaduhuma aw kilahuma kó jẹ́ pọ̀ kan nù wọn àbáwọn méjèèjì
ó wá ní falatal arhuma má jágbe mọ́ wọn látàkùn láhùnmá òfin má sọ̀rọ̀ tí ó bí wọn nínú wákùn láhùnmá qawlan karima má sọ̀rọ̀ alápọ̀nlé sí wọn ó wá ní wákìfìdí láhùnmá rẹra rẹ ńlẹ̀ janaha dulli ní rẹra ńlẹ̀ ẹni tí ò já mọ́ nǹkan kan lọ́dọ̀ wọn waqul rabbi tí wọ́n wá máa tọrọ àdúà pé rabbi irhamhuma kama rabbayani sagira Ọlọ́run bá mi kẹ́ àwọn méjèèjì bọ́n ṣe kẹ́ mi ń gbà tí mo wà ń kékeré. ò gbọ́ ìyẹn túmọ̀ sí pé tí wọ́n bá tún kú rabbi irhamhuma kì í ṣe pé nítorí pé wọ́n jẹ́ ni Ọlọ́run àmọ́ nítorí pé wọ́n kẹ́ wọn kékeré. ìyá rẹ àti bàbá rẹ di sáfù àdúà lórí pé wọ́n ṣe kíni o wọ́n kẹ́ ọ ní kékeré ló fi ní kó ṣàdúà fún eléyìí àdúà eléyìí kò ní í ṣe pẹ̀lẹ́sìn wéé mi rò pé o gbọ́ èyí ò ní í ṣe pẹ̀lẹ́sìn sábàbí tó fi ṣàdúà fún wọn ni pé kàmára bàyání sọgíra gẹ́gẹ́ báwọn náà ṣe tọ́ mi ń kékeré tí wọ́n jẹ́ kí ìyà jẹ mí Ọlọ́run bá mi kẹ́ àwọn náà má jẹ́ kí ìyà jẹ wọn sábàbí tẹ̀síkọ́lẹ̀ yìí o sábàbí pé wọ́n tọ́jú mi ní kékeré lọ́wọ́ àyà yẹn dáadáa tó kọ́kọ́ fi mọ̀ wípé Ọlọ́run ò ní ká nẹ́bí má ṣàdúrà fún ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tọ́fà ni ó bèrè yànda kó ń ṣàdúrà fún wọn wọ́n ní rárá ó wá ní kó ń lọ bẹ sáré ìyá rẹ̀ wò wọ́n wá yànda fún ó wá lọ bẹ̀ wò wá já lọ wo alukur'an ṣé lóòótọ́ la lè gba àdìsù yìí wọlé èyí tó wá bá yẹn nu jẹ́jù ni pé àwọn àfáà tá a wá gbà láfọ onímọ̀ tí wọ́n jẹ́ àwọn shura'ul ahadith àwọn tí wọ́n máa ń ṣe ṣẹ́ríù àwọn náà tún wá yàgbẹ́ sábọ́ àwọn náà recognize àdìsù yìí. Imaamu Nawawi rahimahullahu ta'ala àwọn ṣe ṣẹ́ríù Sahihu Muslim wọ́n sì gbóyà táwọn náà fi gbà wípé ìyá àti bàbá ànábì ọmọ náà ni wọ́n ṣe ṣẹ́ríù àdìsù nì àwọn náà bá a lọ bẹ́ẹ̀. Imaamu Nawawi àwọn náà gbà bẹ́ẹ̀ nínú ṣẹ́ríù wọn. Àfáàwá Al-Bayhaqi nínú ṣẹ́ríù tàwọn náà tí wọ́n ṣe lórí àdìsù yẹn wàá gbọ́n táwọn wí kó lè mọ̀ pé àwọn àfáà máa tọ́ yìí làákàyè wa láti máa fi làákàyè wa ṣeré. Ìmáàmù Nawawi ń jẹ́ kó yé wa wípé sàárè ìyá ànábì pé huwa min kuburil mushrikina pé nínú sàárè àwọn òṣèbọ ni. ẹ̀rí wo ni Ìmáàmù Nawawi ní tó fi pè ìyá ànábì lẹ́lẹ́bọ ẹbọ wo ni ìyá ànábì ṣe? ṣọ̀pọ̀ yẹ ká máa bira wa léèrè ọ̀rọ̀ pé ìdí nìyẹn tọ́lọ́hun ò fi jẹ́ kó lè tọ́hàn fi gbá láàyè kó ṣàdúrà fún ẹ dákun bí tọ́lọ́ tó ti bèrè yànda lọ́dọ̀ ànábì ibi Ọlọ́run ti fún lésì inú Kùránì dà lọ́dọ̀ Ìmáàmù Nawawi lọ́dọ̀ àfáàwá Al-Bayhaqi tó bá lọ wo Dalailun Nubuwwah lọ́dọ̀ tiwọn wàá gbọ́n táwọn sọ àwọn ní wa kayfa la yakunu abawahu wa jadduhu bi hadhihi as-sifa fil akhirah àwọn ní báwo ni bàbá àti ìyá ànábì àti bàbá rẹ̀ báwo ni wọ́n ṣe níjọ́mọ náà lọ́run ó ní wàkọ̀dí kánú ya'buduna al-wathan hatta matu ó nítorí pé òrìṣà ni wọ́n ń bọ tán fi kú. ibo ni Imam Al-Bayhaqi ti rí i pé bàbá ànábì àti ìyá ànábì ń bọ òòṣà tán fi jáde láyé. Imam Bayhaqi náà sọ bẹ́ẹ̀ nínú ṣẹ́ríù tiwọn. Àfọwà Ibn Kathir àwọn àmọ́ sásọ̀tún àmọ́ sásọ̀sì ní mọ ibi tó ń lọ pàtó. nígbà táwọn fẹ́ sọ̀rọ̀ wọ́n ní ikhbaruhu an abawayhi wa jaddihi Abdul Muttalib bi annahu min ahlin nar wípé ìró nípa wípé bàbá rẹ̀ àti ìyá rẹ̀
àti bàbá rẹ̀ Abdul Muttalib yẹn pé ọmọ ọ̀nà ni wọ́n wípé kò kọlu àdísù tí wọ́n gbà wá nípa anna ahlal fatara wal atfal wal majanin yamtahinuna fil arasati yawm al qiyamah. wọ́n ládìsù kan bẹ tó bá di lọ́rùn wọ́n máa tẹ́sítì àwọn ọmọ kéékèèké bóyá wọ́n kú ní kékeré àtàwọn tí wọ́n já sí pé wọ́n dá nǹkan mọ̀ gẹ́gẹ́ bí wọ́n lárùn ọpọlọ pé wọ́n máa tẹ́sítì wọn lálẹ́ kìámà wọ́n fẹ́ wo ohun tó ní kálukú wọn fi dáhùn ṣé tá a bá bi wọ́n léèrè ṣé ọlọ́run ni wọ́n bá lọ àbóṣà. Ibn Kathir ní àdísù páwọn òbí ànábì wà nù náà ni kò kọlu àdísù eléyìí. wọ́n ń torí pé àwọn bàbá ànábì ó ní anna àbá ànábì finnar ó láwọn bàbá ànábì wà nù náà. bó tiẹ̀ já sí pé nítorí bẹ́ẹ̀ wọ́n tún rí àdísù míì tó lálàáfíà pé inna ahlal fatara mamatu qabla bi'ithati nàbí Ibn Kathir ní sọ bẹ́ẹ̀ o pé àdísù míì ń bẹ tó sọ wípé àwọn ahlul fatara yẹn ẹnikẹ́ni tó bá kú ṣáájú kan tó gbé ànábì dìde àádọ́ wọn wò lọ́jọ́ àlìkìyàmà pẹ̀lú ìbéèrè nípa àgbàgbọ́. ó ní máyà ní tó ń túmọ̀ sí pé anna al-haditha yadullu ala anna abaha nabi laysa kama zama Muslim tó ń fi hàn pé àdísù bí mùsùlùmí ṣe gbé yẹn kò lọ bẹ́ẹ̀ kó a sọ pé ìyá àti bàbá ànábì ó wà nù náà àmọ́ ìmáàmù Ibn Kathir wọ́n dúró lójú kan bó ṣe ń lọ ọ̀tún ni wọ́n ń padà sósì ẹ ní mọbi tó dúró sí torí pé àfa ò fẹ́ kán ṣá àwọn lọ́gbẹ́ wọn ò yọ kúrò nù súnà gẹ́gẹ́ bí àṣà táwọn èèyàn máa dá àwọn ń kó àdísù méjì pọ̀ wọ́n wá ní èèyàn méjèèjì yẹn kò sí kankan tó takò kan bẹ̀ ìyẹn fi hàn pé a gbọ́dọ̀ gbà pé bàbá ànábì àti ìyá rẹ̀ wà nù náà lóòótọ́ at the same time a tún gbọ́dọ̀ nígbàgbọ́ nú àdísù tó sọ wípé àwọn ahlul fitra yẹn o tí wọ́n bá dá wà ànábì tànábì ò bẹ̀rẹ̀ rìsálà lójú wọn Ọlọ́run máa dán wọn wò lórí ìgbàgbọ́ láì kí àwọn ẹ̀ afa Ibn Kathir lọ bẹ́ẹ̀. nínú àwọn àfa tí wọ́n jẹ́ sálàfù tí wọ́n lọ bí irú àfa wa Jalaluddin As-Sayuti àwọn kọ salatha rasail fi raddi hadithi Muslim láti fi takò hadithi Muslim yìí wọ́n kọ tírà tó ń pè ní salatha rasail tá a lè pe tírà yẹn ní bí ká pè ní lẹ́tà mẹ́ta mẹ́sẹ́jì ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní àfa wa Sayuti ṣe náà fi kọ̀ndẹ́mù àdìsù yìí èyí tó gbajúmọ̀ nínú rìsálà tí wọ́n kọ náà ni at-ta'dhimu wal-minna fi anna abaway rasulillahi fil janna wọ́n takò àdìsì ìmáàmù Muslim yẹn yíwọ̀n àfa wa Sayuti tó sì jásí pé àfa sunna làwọn náà èyí tó gbajúmọ̀ jù nínú tírà wọn tó fi takò àdìsí Muslim yìí tí wọ́n ń sọ pé bí ànábì wà nù náà yìí o tírà yẹn lọ ka at-ta'dhimu wal-minna fi anna abaway rasulillah fil janna tírà àfa wa Sayuti ni wọ́n ní títóbi àti ọlá ọrẹ tó ń bẹ nínú wípé ìyá àti bàbá ànábì wọ́n wà nù aljanna àwọn takò àdìsù yẹn wàtẹ́ni wàlqadi lára àwọn àfáà tó takò àdìsì àfáà wa alqadi Ibn al-Arabi wá gbọ́ntàfà sọ àfáà ni la nastati'uha nahnu indama su'ila amma yaqul inna abawa an-nabiy fi an-nar qal àfáà ni la nastati'uha agbára tiwa ò gbé ẹ̀mí wa ò gbà ìdámẹ̀sù ìlà amẹ̀yẹ̀kùl tó bá ń bi ẹnìkan léèrè pé ń bo nìyá àti bàbá ànábì wà tẹ́nìyẹn wá ń dáhùn pé inna abawa an-nabiyyi fin nar
tẹ́nìyẹn ń dáhùn wípé ìyá àti bàbá ànábì wà nínú náà àfa wa Al-Qadi sọ wípé mal'unu man qala dhalika olórí burúkú lẹ́nu tó bá sọ̀rọ̀ ẹ̀ kéékù sẹ́mi mọ̀ wí ìkan nínú àwọn àfa sunna ni. Al-Qadi Ibn al-Arabi lára àwọn àfa ògbónágbòǹgbò téyìn ò lè kó wọn dànù la nastati'uha ẹ̀mí tiwa ò gbé agbára wa ò ká na'anu indama su'ila amman yakul tán bá bi èèyàn kan léèrè kẹ́nìyẹn wá máa sọ wípé inna abawe nàbí finnar pé ìyá àti bàbá ànábì wà nínú náà qal àfààní mal'un man qala dhalik olórí burúkú lẹ́ni tó lè sọ̀rọ̀ ẹ̀ mal'un ẹni ègún ẹni ègbé ẹni ẹ̀kọ́ ṣaitọ́nù ní mal'un àfáà lórí ibú lẹ́ni tó bá sọ̀rọ̀ ẹ̀ pé ìyá àti bàbá ànábì wà nínú náà kéékù sèmi ni mo wí lọ́ọ́ kà á nínú tírà àfáà. sọ̀gbẹ́ mo ní Jalaluddin As-Sayuti wọ́n kọ̀ndẹ́mù ẹ̀ pátápátá ẹlòmíì tí ó bá bọ́ ta lọ́la ìtara ni ó mọ ṣépè ni ó mọ búyàn kò ní wu ẹ̀rí tẹ́ ẹ mú wá kò tiẹ̀ fẹ́ mọ̀ rárá kò sí tó kàn án oríire wo ní bẹ fún mùsùlùmí kó máa sọ fáwọn èèyàn pé ìyá àti bàbá ànábì wà nù náà àní Al-Qadi Ibn Arabi ni pé béèyàn bá sọrú ẹ̀ mal'unu man qala dhalik olórí ibú èèyàn ni ó sọrú ẹ̀ pé ìyá àti bàbá ànábì wà nù náà ọlọ́mọdé ṣe wá lórí ibú torí ọlọ́mọdé jẹ́ rí tèmi ó fi sọrú ẹ̀. àfa nínú àwọn àfa tí wọ́n wá délé lára àwọn àfa tí wọ́n jẹ́ sálàf làmúwá yẹn lára àwọn àfa tí wọ́n dé lẹ́yìn àwọn yẹn tí wọ́n tó ògúnná gbòǹgbò tí wọ́n takò àdìsù yìí náà ni Muhammad Al-Ghazali làwọn náà wà àdìsù méjèèjì yìí làfa ṣàlọ́gbẹ́ wọ́n ṣàdìsù méjèèjì lọ́gbẹ́ àwọn ní in tí wọ́n ń gbà lérò nínú àdìsù yẹn òun ni Abu Tọ́líbì tí ń jẹ́ amúnàbí tó jọ ń kú ànábì àwọn fẹ́ lọ mbẹ́rẹ́bẹ́ àmì yìí tó fẹsẹ̀ nílẹ̀ ni pé lárúbáwá kì í pé bàbá ní amú bàbá ní bàbá wọn jẹ́ wọ́n wà lọ́ máa lo ọ̀rọ̀ anabi Ibrahim gẹ́gẹ́ bó jẹ́ Al-Qur'an ní sí Al-Qur'an ní idh qala Ibrahim li abihi Azar nígbà tá anabi Ibrahim ń sọ fún bàbá rẹ̀ Azar pé atattakhizu asnaman alihata ṣe o fẹ́ sọ àwọn òòṣà o fẹ́ sọ wọ́n dọ́lọ́hun nígbà táwọn àfáà fẹ́ tu wọ́n ní bàbá rẹ̀ Ọlọ́run ní Azar lórúkọ bàbá ẹ̀ àwọn àfáà ní tárì ni wọ́n lọ gbé ìtàn bíbélì wá kó lè mọ̀ pé nǹkan ń ṣàwá mùsùlùmí Ọlọ́run bá dìídì sọ nǹkan pé Azar Kùránì sọ pé ó kọ bàbá ẹ̀ rí àwọn àfáà dẹ̀ ń yí padà ṣòrí pé nǹkan ń ṣe wá kó lè mọ bó ṣe gba Kùránì kúrò lórí wa torí pé ìtàn Kábùl àbárì la fẹ́ tẹ̀lé tó sì jásí pé al-Israiliyat allati dussat fi tafasiril Qur'an àwọn ìtàn àwọn Israeli tí wọ́n ti kó bọ́nú Qur'an bí tafsir an tariqi raya ar-rasmi al-Israiliyat Kábùl àbárì ló mú wọn wá òun ló wá ń jẹ́ kó yé wa pé ká mọ̀ nígbàgbọ́ sí ntọ́lọ́run sọ fún wa ní Al-Qur'ani yẹn o pé azaru ni o pé tàríìkì ni tàbí ká máa sọ pé tàríìkì àwọn àfáà sì gbà á wọ́n pa Al-Qur'ani tì Ọlọ́run bá dẹ̀ sọ pẹ̀yàn pé idh qala Ibrahimu li abihi Azar atattakhizu asnaman alaha Kábùl àbárì gbà lọ́wọ́ wọn ó ní tàríìkì ni àwọn àfáà dẹ̀ ń pè ní tàríìkì wọ́n ní kì í ṣe Azar wọ́n ní Azar wọ́n wá ní pé ẹ̀gbọ́n bàbá rẹ̀ tàbábúrò bàbá rẹ̀ Ọlọ́run ní àbí bàbá rẹ̀ ẹ wọ́n bọ́n ṣe ń gba Islam kúrò lọ́wọ́ wa wọ́n ń dọ́gbọ́n gba Kùránì kúrò lọ́wọ́ wa wọ́n wá máa gbé ẹ̀tàn lé wa lọ́wọ́ á sì máa gbà á. Naam wá jẹ́ lọ sínú Al-Qur'an láwọn àyà tó jẹ́ àmọ̀ pé àwọn àdìsù yìí irọ́ ni òpùrọ́ làwọn tó ń gẹ́gẹ́ bí àfáwà Al-Qadi Ibn al-Arabi ṣe sọ fún wa wípé mal'unu man qala anna abawai nabi fi an-nar mal'unu man qala dhalik bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ olórí ibú ni
wọ́n jẹ́ wá chẹ́kì àdísù yìí káfáyà chẹ́kì ẹ̀ ọlọ́run ànẹ́bì níṣẹ́ ìyá àti bàbá ànẹ́bì ò tí ì dàgbà àbí wọn bá ànẹ́bì ànẹ́bì ò bá wọn láyé débi pé ó fẹ́ jíṣẹ́ fún wọn. já lọ sínú Suratul Qasas aya 59 mo bá ń fi chapter sójú kínní mbẹ ó ní wa ma kana rabbuka muhlikal qura ọlọ́wọ́n abá ò ní fìyà jẹ ìlú kan ata yabatha fi ummiha rasula àyàfi tó bá gbé òjíṣẹ́ dìde sílùú náà yàtìlú alayhim ayatina tó jíṣẹ́ yẹn lọ ka àwọn àmì wa fún wa wa ma kunna muhlikil qura àwọn ọlọ́wọ́n á ní pàlú kan rẹ̀ illa wa ahluha zalimuna àfi kó jásí pé àwọn aráàlú yẹn wọ́n ti mú nǹkan míì lọ́lọ́hun wọn gbàtà wọ́lọ́ ẹ bá wa bi wọ́n léèrè òjíṣẹ́ wo lọ́lọ́wọ́n bá rán sí ìyá àti bàbá ànábì bàbá ànábì jáde láyé nígbà tó yún ànábì wà lóṣù méjì ìyá ànábì jáde láyé nígbà ànábì pé ọmọ ọdún 6 kọ́ ẹ sì lọ́mọ náà níyà àti bàbá rẹ̀ ta ló jíṣẹ́ fún wọn tún wá wo àyà mi nínú Suratu Shu'ara àyà 208 ọlọ́ni wa ma ahlakina min qaryatin àwọn ọlọ́run a kì í fìyà jẹ̀lú kan illa walaha munziruna àyàfi tá a bá rán olùkìlọ̀ sí wọn ẹ dákun ta náà rán sí ìyá àti bàbá ànábì tí wọ́n bá parọ́ wọ́n á ní dáwàtú Ibrahimiyya ńbẹ́ńbẹ́ wọ́n gbà tá ń sọ fún yín pé wọ́n gbà ni wọ́n sọ ọmọ ní Abdullahi tún wá bá mi lọ sínú Suratul An'am ọlọ́run jẹ́ kó yé wa pé èmi kì í fìyà jẹ èèyàn láì ránṣẹ́ sí wọ́n ní dhalika lam yakun rabbuka muhlikal qura bidhulumin ọlọ́run kì í fìyà jẹ àwọn ọ̀ràn kan kó wá fìyà jẹ àwọn èèyàn pẹ̀lú àbòsí wa ahluha ghafiluna káwọn ẹni yẹn dẹ̀ má ṣe nǹkan kan ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ yẹn pé ọlọ́run kì í fìyà jẹ ẹni tí ò ránṣẹ́ sí. Suratul Isra aya 15 ọlọ́ni wa ma kunna mu'adhibina àwọn ọlọ́run á ní jẹ nìkankan níyà hatta nab'atha rasulan àyàfi tá a bá gbé òjíṣẹ́ dìde sí òjíṣẹ́ wo ni wọ́n rán sí ìyá ànábì àti bàbá ànábì ẹ̀yin tẹ́ ń pe súnà mára yín tẹ́ ẹlẹ́yin lẹ́mọ kéwù jù láyé tẹ́ ń pín ìwé iná fáwọn èèyàn ńgbẹ́ tí ẹ ti pín fún ìyá ànábì tẹ́ ẹ pín fún bàbá ànábì ta ló kù tẹ́ ẹ ní pín fún. ó gbọ́ àyà yìí ni ọlọ́run ní ma kunna mu'adhibin àwọn ọlọ́run à ní jẹ ènìyàn níyà hatta nab'atha rasulan àfi tá a bá gbé òjíṣẹ́ dìde sí ta lọ́lọ́run rán sí ìyá ànábì àti bàbá ànábì ẹ sọ òjíṣẹ́ tá a rán sí wọn. ìyẹn ni pé sharutul adhab wa irisalu rusul májẹ̀mú jíjẹ́ yẹn níyà ni kóró òjíṣẹ́ kó jíṣẹ́ fún òjíṣẹ́ fáwọn wọ̀nyí. àní tẹ́ ẹ̀ bá ṣọ́ra ọlọ́run má jẹ́ kó gùn ṣáájú ẹlòmíì wà lìjẹ́ náà torí kò rí èèyàn jíṣẹ́ fóun òun kàn hùwà bí ọ̀daràn ó sì láyé tiẹ̀ lọ́ni. tún bá mi lọ́nu Suratun Nisa'i aya 165 ọlọ́ni rusulan àwọn òjíṣẹ́ tí mo gbé dìde nì mubashirina wa mundhirina mo fẹ́ kán máa fún àwọn èèyàn ní ìròkàn máa kí àwọn èèyàn nílọ̀ li alla yakuna linnasi ala Allahi hujjatun ba'da ar-rusuli torí kẹ́lì kẹ́kẹ́ má bàa rí àwáwí lẹ́yìn tá a rán òjíṣẹ́ sí la ṣe rán òjíṣẹ́ tá a náà rán sí ìyá ànábì àti bàbá ànábì tẹ́ ẹ fi sọ wọ́n dọ́mọ náà. gbogbo àwọn àyà tá a mú wáyé ló ń jẹ́ kó máa yé wa wípé ẹni ọlọ́run ò bá ránṣẹ́ sí kì í fìyà jẹ. tẹ́ ẹ bá wá ń sọ fún wa irọ́ tí wọ́n wàá parẹ́ o wọ́n á tún máa purọ́ nú àdìsí wọ́n á ní dáwà Ibrahim ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n tẹ̀lé àní àìgbọ́ kùránì yé ní jẹ́ bẹ́ẹ̀ wá bá mi lọ sínú kùránì ọlọ́run fẹ́ já wọn pé irọ́ ni wọ́n ń pa
bá mi lọ sínú súrátù yá ùsìn ayé ẹlẹ́ẹ̀kẹfà. Ọlọ́ni rẹ̀ ànábì àwọn tí mo fẹ́ rán ọ sí litundhira qawman mo rán láti wá lọ kìlọ̀ fáwọn kan tó jásí pé ní ma undhira aba'uhum kódà wọn àrí èèyàn kìlọ̀ fáwọn bàbá wọn àrólù kìlọ̀ tó wá kí àwọn bàbá tó bí wọn nílọ̀ kámẹ́ẹ̀ṣẹ̀ wá sọ àwọn torí pé kí ni fàhùnmú gọ́ọ̀fìlú náà ni wọ́n fi fọ́nú fọ́ra tí wọ́n dá ọlọ́mọ ní bó ti yẹ ká mọ̀ wọ́n sìn bó ti yẹ ká sìn Kùránì rẹ o. ìyẹn fi hàn yí pé àwọn tẹ́ ń sọ yìí wọ́n ránṣẹ́ ìyá ànábì orí dáwà rí bàbá rẹ̀ orí dáwà rí gbogbo àwọn tí orí dáwà rí yẹn àlìjẹ́nnà ìfàní àlìjẹ́nnà ìfàní. pé àwọn tá a fẹ́ tó tún fi mọ̀ yí pé wọ́n rí dáwà rí bá mi lọ sínú súrátù Sábà yìí àyà 44 ọlọ́ni wà má ataynahum min kutubin á fún wọn níwèé kan rí yadurusunaha tí wọ́n tiẹ̀ ti kẹ́kọ̀ọ́ ń bẹ̀ rí rárá wà má arsalna ilayhim qablaka min nadhirin á sì rán ṣáájú tí wọ́n sí wọn olùkìlọ̀ kan tó lè kì wọ́n nílọ̀ ẹ dákun ń bò làwọn àfáà wa ni wọ́n ti rí mímọ́ wọn. àwọn ulumul jami'iyat àwọn àmọ̀tẹ́lómi lọ́kọ́ ń jámíà rẹ o tí ò ní jẹ́ káyé sinmi tí ó máa fọ́nu pé bàbá àti ìyá ànábì wà nù náà àmọ́ bàbá àti ẹ̀ wà nù àlìjánnà wọn à gbọ́dọ̀ bú bàbá àti ẹ̀ àmọ́ wọ́n lè bú bàbá ànábì àti ìyá ànábì kan yẹpẹrẹ ànábì. Ọlọ́run láwọn tá a sọ yìí ma ataynahum min kutubin yadurusunaha á fún wọn níwèé kan rí yadurusunaha tí wọ́n ti ẹ̀gbẹ́ ẹ̀kọ́ nú ẹ̀. wa ma arsalna ilayhim qablaka min nadhirin á sì rán ṣáájú tiẹ̀ sí wọn rí olùkìlọ̀ kan tó lọ kì wọ́n nílọ̀ ẹ dákun ta ló rán sí ìyá àti bàbá ànábì tán fi dọ́mọ náà ẹ̀yin àfáà súnnà tẹ́ ń pe súnnà mára yín ja'alan waftira láì mọ̀kan àti ń tàdá parọ́. tún bá mi lọ sínú súrátù Ságídà ayé ẹlẹ́ẹ̀kẹta ọlọ́ni litundhira qawman nítorí kó o lè kìlọ̀ fún àwọn àràn kan ma atahum min nadhiri min qablika tí wọ́n rólùkìlọ̀ kan rí tó wá jíṣẹ́ fún wọn ṣáájú tiẹ̀ la'allahum yahtadun nítorí pé bóyá wọ́n á torí ẹ̀ wọ́n á mọ̀nà. sọ pé tàkìdù alàlìmáàní lèmọ́ràn eléyìí kan pàtùmọ̀ tó lọ ń gbà lérò mẹ́ni. ìyá ànábì àti bàbá ànábì wọ́n rí dáwà rí ẹ̀dẹ̀ ń sọ pé wọ́n wọná ẹni ó ṣe bọ ni wọ́n níbo lẹ ti rí i pé wọ́n ṣe bọ òòṣà wo ni wọ́n sìn. bó tiẹ̀ já sí pé atharu ànàfíà orípa ànábì Ibrahimu ó ń bẹ́ ń bẹ́ àmọ́ wọn rí èèyàn jíṣẹ́ fún wọn orípa yẹn làwọn kan ń lò. adẹ̀ ti sọ fún wa rí pé àwọn ìletò mẹ́rin ló wà ní erékùṣù àwọn Lárúbáwá ká Nábì tó dé àwọn al-Wathaniyun àwọn abọ́gibọ̀pẹ̀ wọ́n bẹ́ẹ̀ àwọn al-Yahudiya àwọn ọmọlẹ́yìn Ànábì Musa bẹ́ẹ̀ an-Nasara Nasara náà ń bẹ àwọn Ànàfíyà náà ń bẹ àwọn tó jásí pé wọ́n jogún bá orí pa Ànábì Ibrahim àwọn náà wà ń bẹ nínú wọn làwọn fámílì Ànábì wà àwọn Bani Hashim tó bá sọ pé Kùrẹ́ìṣì ó dà wọ́n pọ̀ ni àwọn tún ní Bani Hashim nínú ìran Kùrẹ́ìṣì yẹn gan tí n tó ní kálukú ń ṣe yàtọ̀ síra wọn. ẹnjìníà wáá jẹ́ àtúnwá wo àkóbátà díìsù yìí ṣe tá a fi mọ̀ pàgbélẹ̀ rọ ni. tó bá lọ wo Sahih Bukhari hadith 4315 ní mawqi'atu Hunayn nígbà tí àwọn mùsùlùmí tí wọ́n pẹ̀yìn dà
wọn lá nàbí sọ pé ana nabiyyu la kadhib ana bunu Abdul Muttalib wọn lọ sọ pé èmi yìí o ànábì Ọlọ́run ni mi o la kadhib kò ní rọ́nù ana bunu Abdul Muttalib èmi tẹ́ ń wò yìí ọmọ Abdul Muttalib ni mi. àwọn kan wá dúró lórí wípé ó ń fi hàn wípé yafkhar bí nubuwwatihi li jaddihi ó ń fi ìjà nàbí rẹ̀ ṣe fáàrí ó sì ń lọ ọmọ orúkọ bàbá bàbẹ́. ṣó tó bá já sí pé bàbá bàbá rẹ̀ yẹn abọ̀rìṣà ni ó ń jó lórí Mákà ni kìí ṣe kó jábọ̀rìṣà tó bá tún lọ yẹ̀tàn wò dáadáa. so òòṣà tó lọ bá wọn bọ ṣọ̀pọ̀ ó ṣe fáàrí ó lọ ọmọ rẹ̀ wá wo aya al-Qur'ani tó sọ wípé wa adhanu minallahi wa rasulihi ila nnas yawmal hajjil akbar anna Allaha barihun minal mushrikin wa rasuluhu ọlọ́run àtànábì bọ́wọ́ bọ́sẹ̀ kúò ní lára àwọn òṣèbọ tí bàbá yẹn bá jó ṣẹbọ ànábì ò ní ṣe kíni kò ní fi ṣe fáàrí. tí bàbá rẹ̀ bá jó ṣẹbọ kò ní ṣe kíni kò ní fi ṣe fáàrí pé ana nabiyyu la kadhib ana bunu Abdul Muttalib tọ́lọ̀ ń dẹ́n sọ pé wa adhanu minallahi wa rasulihi ìkéde ti dé látọ̀dọ̀ ọlọ́run àtànábì ìlànà ẹ̀sì sáwọn èèyàn yawmil hajjil akbar lọ́jọ́ ájì tó lágbára jù tó tóbi jù ní pé anna Allaha bari'un minal mushrikina wa rasuluhu ọlọ́run ti bọ́wọ́ bọ́sẹ̀ kúrò lára àwọn òṣèbọ òjíṣẹ́ rẹ̀ náà bọ́wọ́ bọ́sẹ̀ kúrò lára wọn. sọ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ pé òṣèbọ ni ànábì ò tún ní fi ṣe fáàrí pé ana nabiyyu la kadhib ana bunu Abdul Muttalib òun náà kàn bọ́wọ́ bọ́sẹ̀ kúrò lára Abdul Muttalib ni. ìyẹn fi hàn wípé bàbá yẹn kìí ṣe kíni o kìí ṣòṣẹbọ ìtàn ló pè é fún wa ní òṣẹbọ Kùránì ò sì pé ló ṣẹbọ. torí pé Kùránì ò pé ló ṣẹbọ ìtàn a máa parọ́ a sì máa sòtítọ́. ìyí ń lọ bẹ́ẹ̀ nínú Sahihu Muslim tún wá gbọ́n tó fi mọ̀ pé anabi Muhammad mọ̀pọ̀n gandan ni nínú hadith 2276 ó ní inna Allah astafa Kinanata min walad Ismail wastafa Quraishan min Kinana wastafa min Quraishin bani Hashim wastafani min bani Hashim sallallahu alayhi wa sallam. anabi sọ yìí pé inna Allah astafa Kinanatan Ọlọ́run ọba mọ̀ọ́mọ̀ ṣá Kinana yorùbá ní Kinana lẹ́ṣà min waladi Ismail látara ọmọ Ismaila ó mọ́tò bá léyìn Ọlọ́run ṣàyàn lẹ́ṣà ni ó fálù ẹ̀ ó bàbá rẹ̀ wastafa Quraishan ó wá ṣà ẹ̀ṣà Quraish min Kinana láti inú ìran Kinana ìyẹn fi hàn yí pé Kinana yẹn òun wá látara ọmọ wáládì Ismail aṣàlẹ́ṣà mẹ́ ẹ̀ṣà ni pé ó wá látara Ismaila àwa aṣa Quraishi lẹ́ṣà bóun jáde látara Kinana wastafa min Quraishin bani Hashimi Ọlọ́run tún wá aṣa Quraishi lẹ́ṣà ó gbọ́ wastafa min Quraishin bani Hashim ó aṣa bani Hashimu lẹ́ṣà ó dáfa òun yọ báyìí lára àwọn Quraish wastafani min bani Hashim ó wá ṣa èmi lẹ́ṣà nínú bani Hashim yẹn ẹja bí àwọn àfáà léèrè pé kí ni túmọ̀ istifa ìṣàlẹ́ṣà tọ́lọ́wọ́n bá ń sọ tá nẹ́bí wí ń bẹ̀ yẹn òun náà ni al-istifa an-nasab istifawi bí àti ìran al-mutasalsalu tahir al-mubarrahu mina shirik àwọn sílísálà tó ń kà yẹn àwọn mórí bọ́kù ń bí ẹbọ ṣíṣe mi ìròpó gbọ́ sílísálà tá nẹ́bí ń kà yẹn ẹbọ ò sí lára wọn
màá ò gbọ́ ó ní inna Allaha astafa Kinana min walad Ismail ọlọ́run ṣẹ̀ṣà Kinana báyìí nínú àrọ́mọdọ́mọ Ismail ó yọ Kinana jáde wastafa Quraishan ó wá ṣà Quraishu lẹ́ṣà min Kinana nínú ìran Kinana wastafa min Quraishin bani Hashim ó wá ṣà bani Hashim lẹ́ṣà nínú ìran Quraish wastafa ní min bani Hashim ó wá ṣà èmi lẹ́ṣà nínú bani Hashim ìyẹn fi hàn pé tasalsalu ìran yẹn wọ́n mọ́ kúrò níbi ẹbọ àwọn ìsìfáwù tó ń kà yẹn torí pọ́lọ́ ń sọ́nú alukur'an tó bá lọ sínú suratu Tawba aya 28 ó ní yá ayyuha alladhina amanu innamal mushrikuna najasun ṣòro àwọn òṣèbọ o ẹ̀gbin ni wọ́n o gbọ́ torí àwọn èèyàn èyí ṣẹ̀gbin lọ́lọ́run fi ń sọ pé lọ́lọ́run fi ṣànẹ́bì lẹ́ṣà lára wọn wọn èyí ṣe lẹ́bọ ọ̀rọ̀ kọ́rọ̀ ní ká máa lẹ́lẹ́bọ ló bí ànẹ́bì torí pé kò ṣeé ṣe kọ́lọ́run wá máa ṣẹ̀ṣà ẹ̀gbin kó máa fi ìsìfáwù sí. so eléyìí ló ń jẹ́ ká máa mọ̀ yí pé tawhidu àbá ìnẹ́bì ìjọ kan àwọn bàbá ànẹ́bì pé bí wọ́n ti rí tá a fi mọ̀ pé àdísù yóò àgbélẹ̀rọ ni. tún wá wu ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ̀ ń sọ́nú alukur'an bọ́lọ́run ṣe ròyìn fún ànẹ́bì wataqallubaka fi sajidina ìyẹn ni pé amúwo ànẹ́bì jáde lára àwọn tí wọ́n ń forí kanlẹ̀ fọlọ́run la ilaha illallah suratu shu'arahu aya 219 lọ́ọ́ wò ń bẹ́ẹ̀ taqallubaka yíyí lọ yíyí bọ́ ànẹ́bì nínú àwọn bàbára àdí tó ti jáde fi sáàjìdì ó jáde lára àwọn tí wọ́n ń forí kanlẹ̀ fọlọ́hun àwọn tí wọ́n ń sin lọ́hun lànẹ́bì jáde lára ẹ̀ kùránì ló wí o èmi kọ́ mọ̀ wí o. àfáàwá ibnu abasi nínú tafsir àwọn dẹ̀ jẹ́ kó yé wa pé anal ma'ana wọ́n ní túmọ̀ ọ̀rọ̀ yẹn ni pé huwa taqallubu nabi fi aslabi ajdadihi yíyí lọ yíyí bọ́ ànábì tó ń kú ò ní bàbára àdí àwọn bàbá kan sí bàbá mi mina sajidin ó ń wá látara àwọn tí wọ́n jẹ́ olùsìn lọ́hun tó yẹ pé àwọn tí wọ́n gbà fọ́lọ́ ni qabla maulidi yìí ṣáájú kan tó bí kùránì ló sọ ìwọ́n tó ní kèfèrí ló bí ànábì bàbá ànábì yẹn ṣe kèfèrí kì í ṣe lẹ́bọ ọlọ́ni taqallubaka fi sajidin amú ànábì jáde lára àwọn tí wọ́n ń sin lọ́hùn àwọn ẹlẹ́sìn àwọn olùforíkanlẹ̀ àwọn tí wọ́n mọ̀ páwa lọ lọ́hùn lànàbì jáde nínú bàbára àdí wọn ìwọ wá ní bàbá ànábì wà nù náà bàbá tiẹ̀ dẹ̀ wà lálìjẹ́ náà ó ponú. ẹnjìnìà nǹkan bẹ ṣe ni pé àárẹ̀ ṣe àwọn mùsùlùmí tó pọ̀ wàlọ́hì àárẹ̀ ṣe wa ó wá rí pé àdísù méjèèjì yìí tí wọ́n fi ń sọ pé bàbá àti ìyá ànábì wà nù náà yìí ó rí pé infarada bihi Muslim anil Bukhari Muslim nìkan ló gbà Bukhari ò gbà wá illa ba'da kutubi sunan wal masanid àdẹ̀tún fi àwọn tíra sunanu míì àtàwọn masanidu míì. tó kú ò ní wípé àdísì yẹn wà mutafak àmọ́ àwọn mi gbà wá ẹlẹ́ẹ̀kejì ni pé àdísù yìí ahadu ni tó sì jásí pé ọ̀pọ̀ àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà aládìísù kọ̀dímọ̀ wà hadithan tó ti pé àdìdì sí ni wọ́n gbà pé annal ahada la yuqamu alayhi amal wala aqida a gbọ́dọ̀ máa lò ó fi ṣiṣẹ́ a sì gbọ́dọ̀ lò ó fún ìgbàgbọ́ torí pé ó tún wá yapa alukurani pàápàá ká máa sọ pé nínú àdìsí wípé àbí wàhábàkà bàbá mi àti bàbá rẹ̀ tó yẹ pé ẹni tó gba àdìsí yẹn wá Ahmed bunu Salimẹ ni a rí inú àwọn àfáà tí wọ́n gbà pé wọ́n wà sákọ rẹ̀ pé ó fẹsẹ̀ rinlẹ̀ a dẹ̀ rí inú wọn tí wọ́n sọ pé wọ́n rọ́ dẹ̀ pé rárá
yẹ́bẹ́ jẹ́ pé Imam Bukhari òun ò gbà kò má díìsì yẹn wá kódà àdíìsì ẹyọ kan báyìí lórí ẹ̀ kò mú wá látọ̀dọ̀ àfáwa tí wọ́n ń sọ yìí Ar-Rawi Ahmad ibn Salima yẹn Imam Bukhari ò gba àdíìsì ẹyọ kan wá látọ̀dọ̀ rẹ̀ àdíìsàn wahidan àfáà yẹn Bukhari ò gba àdíìsì ẹyọ kan wá lọ́dọ̀ rẹ̀ tó ń túmọ̀ sí pé takatakiriri mini ubidai fi riwayati tó ń gbà pé riwaya tẹ́ni yẹn bá mú wá o ó lẹ̀ li'annahu kana yukhti'u kathira wọ́n ní nítorí pé ó máa ń ṣàṣìṣe púpọ̀ wọ́n ní kana yarwi bil ma'na wa laysa bil lafzi torí pé òun máa ń fi ìtumọ̀ gbàdísù wá ni kì í fi gbólóhùn gbà wá. tó bá wá dọ́dọ̀ àwọn àfa tí wọ́n jẹ́ ulamahul jarh wa ta'dil gẹ́gẹ́ bí Abu Hatam nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nínú al-jarh wa ta'dil tó bá lọ katira àwọn ní amadu saha ifusuhu fi akhiri umurihi wọ́n láfa tí wọ́n ń pè ní amadu yóò ìhà nǹkan sórí ẹ̀ ifusu ẹ̀ nígbẹ̀yìn ayé ẹ̀ nǹkan padà dàrú mọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ náà làfa wa Az-Zaylai wí nínú tírà tó ń pè ní Nasbu Raya tó bá lọ ka volume 1 tí àfa wa Abu Hatam yẹn tó bá lọ ka volume 9 tí àfa eléyìí tí mo wí volume 1 ló ti bá wọ́n gbà yí pé ọ̀rọ̀ dàrú má fa yẹn lọ́wọ́ tẹ́ pé la yuhtaju bihi fima yukhalifu thiqat tòtọ́rọ̀ rẹ bá ti wá ń takò tàwọn tó fẹsẹ̀ nílẹ̀ á ti mọ̀ gbá ọ̀rọ̀ eléyìí ò dáa lákòótán ọ̀rọ̀ á rí pé àdìsù méjèèjì yìí mardudani la yasih àdìsì tó yẹ ká gbọ̀n dànù ni ká mọ̀ mọ̀ sọ bá àwọn pé mo rántí ọjọ́ tí àfa dáadáa yìí àfa tó pè lórí ọ̀rọ̀ gold tó ní pé ń bọ̀ lọ́lọ́run ti dárúkọ gold inú al-Qur'an tó ní mò ń ṣe ayé lọ́nà mò ń sọ yẹn nù níjọ́ tá a ti wá mú àyà gold wá àfa ò pè padà o kó padà tún ọ̀rọ̀ yẹn ṣe ibi táwa burú sínú àfa lóun fẹ́ gbọ́ gold ọlọ́ndẹ̀ ní suyina linnasi hubbu shahawati minan nisahi wal banina wal qanatiri limuqattara minad dhahabi wal fidda àfa ní iliya láwí àmì minad dhahabi wal fidda níjọ́ àfa àti gbọ́ àfa ò pè padà kó wá ní ọlọ́run kó ṣàforíjì fún mi o àfa àsọjọ́ ẹ má sí ayé lọ́nà ní wí ìkan la tún gbé jáde yìí irú ẹlòmíì ó sì máa gbọ́ kò ní fẹ́ sòtítọ́ yóò ní ẹ tá a bá ní ká máa ṣe bẹ́ẹ̀ a máa yẹpẹrẹ àwọn tíra yẹn tíra wo la bá yẹpẹrẹ bí ibà ṣe tíra tó yẹpẹrẹ ànábì sallallahu alayhi wa sallam àdìsù méjèèjì yìí mardudani tó yẹ ká sọnù ni torí pé la yasihu minhuma shay'un kò sí nǹkan kan tó lálàáfíà lára rẹ̀ limu aradati imal Qur'an torí pé àwọn méjèèjì tako Qur'an ibi iná aládùúgbò sí kọ́lọ̀ ń kó dákun kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa ìwọ náà tún gbé sí làákàyè ṣó bá làákàyè mu káwá sọ pé bàbá ànábì wà nù ná iná bolo wa ṣíjà yìí mu ni àbí awíyá àbí sọkọrọ àbí làgá aláfa wa ibunul alqadi ibunul arabi àwọn ni wọ́n dìídì sọ fún wa nínú ọ̀rọ̀ tí mo mú wá yìí pé èèyàn bá sọ bẹ́ẹ̀ pé lórí ibú èèyàn ni èmi kọ́ mo wí tó fi wá lèmi mo sọ èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o àfáà ló sọ o àfáà ló sọ o àfáà ni la nastati'uha nahnu àwo rárá mú sí indama su'ila amma yaqul tí wọ́n bá bi ẹnìkan léèrè tẹ́niyẹn náà wá dáhùn pé inna abawe nabi fi nnar tó wá lanu pé bàbá àti ìyá ànábì ń bẹnu náà àfáàní mal'unu man qala dhalik olórí ibu lẹ́nu tó bá ṣe kíni olórí ibu lẹ́nu tó bá sọ bẹ́ẹ̀ ọlọ́run má ṣe wá lórí ibu ọlọ́run kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa ṣé kíní yẹn ti wọlé tán kò tí ì wọlé tán náà náà ọlọ́run ẹ̀yìn kò tí ì dé half
ọlọ́run kò síjú àánú wa torí pé lẹ́ni ó yẹ ká jẹ́ kọ́kọ́ ṣàdúrà bàbá Abdul Markaz náà Allahumma ya man shaffaita Ayuba wa kashafta durra Yaqub اشف كل مريض يتعلم ولا يتكلم اللهم إنا نسألك الشفاء لشيخنا حبيب الله آدم عبد الله الإلوري ولكل روح أجزت عن النوم بسبب المرض رب أرح ثم أون ثم اشف كل مريض ثم اشفي كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك إنك على كل شيء قدير لقد جاءكم لإلاف إن أعطينا فاتحة يداكم يا بنكا بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العالمين بسم الله الرحمن الرحيم لا قريش لا ليلة الشتاء والصيف فليعبد رب هذا البيت الذي أتاهم من جوع وآمنهم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الصراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم wala dọ̀ọ̀lìnà adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó tún fún wa ní tèmi sọ kó má ṣe é láwìmọ̀ fún wa kó sì má ṣe ní àgbọ̀mọ̀ àwa tara bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n ń dúró tì wá Ọlọ́run bá wa dúró tì wọ́n kó bá wa ṣe dáadáa fún wọn látọ̀dọ̀ bàbá wa lóṣogbo tí wọ́n fún wa ní nílẹ̀ tó tóbi dáadáa ilẹ̀ yẹn là ń rò pé a fẹ́ lóòdù ká lè fi hàn àwọn èèyàn àmọ́ Ọlọ́run ò kádàrá ẹ̀mí ìwà mọ̀ bóyá tá a bá lè bọ́lọ̀ bóyá Ọlọ́run ṣé ó lè ṣó ń bì ẹ bá ń wo náà kò gbé insha Allah tọ́lọ́ àti ìlànfààní ó yẹ kó wá lè gbé báyìí òkè green yẹn ló ń yọ òkè insha Allah ta'ala pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run tá a bá ti láǹfààní àti gbé sórí kínní a fi hàn àwọn èèyàn gbogbo wa tá a bá fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run lára wa lórí ẹ̀ iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nù insha Allah mọ́ṣáláṣí wa náà ẹ dákun ẹ̀yin tẹ́ bá fẹ́ bá wa dá sí a padà fìyẹn náà hàn wá so mọ́ṣáláṣí tó tóbi díẹ̀ ni ó sì bùkátà bọ́glárí pẹ̀lú àwọn nǹkan spíkà fáànù àti rọ́ọ̀gì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwa tọ́lọ́run bá kún lọ́wọ́ ká kúnṣe Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run ó kún àwa náà lọ́wọ́ kódà ó sì tún bùkátà fẹ́ǹsì náà pẹ̀lú ilé àlùwàlá ilé tọ̀ tọkùnrin àti tóbìnrin àti ilé àlùwàlá àwa tá a bá fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run lára wa kò sí ní tó burú ká pè wá kọ́lọ́n kó ràn wá lọ́wọ́ náà aṣàdúrà fún bàbá wa Adégbìtẹ́ ńlọ Òṣogbo bàbá àlùbáríkà bàbá dáadáa tí wọ́n fún wa nílẹ̀ ní Islamic City Ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ wọn dàrú àgbéga Ọlọ́run tó bàbá wa ṣe fún wa gbogbo ọmọ Ọlọ́run jọyànjú Ọlọ́run dákun mọ́jọ wọn arápàrà sí ibú àpàdà sí ìgbàlódé la ilaha illallah bàbá wa engineer Odùọlá Ọlọ́run bá wa ṣíjú àánú wọn bàbá wa Abdulhakeem Muradeyo àti Ibrahim Badejo Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn bàbá wa Idris Labaika Indiame Ọlọ́run bá mi ṣíjú àánú wọn tí wọ́n ní Nasset Energy Ọlọ́run bá wa ṣe dáadáa fún iléeṣẹ́ náà Ọlọ́run jẹ́ ó máa gbèrú sí wọ́n pẹ̀lú ẹni tó ṣàdéhùn fún wa pé nínú Ramadan àwọn ó ṣe báyìí àmọ́ a mọ̀ pé wọ́n ń bọ̀ àwọn irú wọn èyí ṣe ẹni tó ń ṣàdéhùn tí ò ní mú iṣẹ́ wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ náà ni Adéjọkẹ́ Adédèjì òun náà ṣàdéhùn àti ìròhùn náà a mọ̀ pé àwọn náà ń bọ̀ Ọlọ́run bá wa ṣíjú àánú wọn kó bá wa ràn wọ́n lọ́wọ́ bákan náà Alhaji Bakari Alade Ọlọ́run bá wa ṣíjú àánú wọn kó bá wa gbàdúrà wọn lọ́lọ́lá àfáwà Taofik Kọ́lápọ̀ bá wa ṣíjú àánú wọn kárí gbogbo àwọn bàbá wa pátápátá Adéwọ̀lú Jimoh Olúṣọ̀gá Honorable Ibrahim Láyẹ̀sí Fẹ́ńṣọ̀ Adigun Adégòkè Ajayi Saheed Olúfẹ́mi Marufa Adéníkẹta Ajudeen Ajíṣefínítàgé Ọlábọ̀dé Olúyẹmí Olúfẹ́mi bá wa ṣíjú àánú òkú wa wọn kó o sì ṣe dáadáa fún oníkálukú àwa náà lọ́lọ́lá ilaha illallah àwa tá à ń wò wá tá à ń kún wa lọ́wọ́ pẹ̀lú àdúrà Ajá Abíkẹ́rímì Ajá Basira Rẹ̀mílẹ́kún Ọlọ́run bá mi ṣàlékún àlàáfíà fún wọn bákan náà Ajá Yétúndé Ọlọ́run bá mi ṣíjú àánú wọn the Ìlàfí kan àfáwà Àlàbá Làbẹ́íkà di Christ Ọlọ́run má jẹ́ kí odò ọ̀tá Ọlọ́run má jẹ́ ó gbé lọ Ọlọ́run bá wa fún oníṣẹ́gun bismillahir rahmanir rahim the Ìlàfí Qurayshin Ìlàfí والصيف ليعبد رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ojú òpó ti sílẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ fáwọn àti àbáfẹ́ pé àbáfẹ́ contribute both WhatsApp and direct call +234 90 999 41234
láàrin pé à ń retí ìpè yẹn jẹ́ ká fi yẹn máa ṣàdúrà fáwọn ọmọ ìyá wa. Prince Shola Rahim ọlọ́run ní jó bàjẹ́ o lọ́la la ilaha illallah. Àfáwà Abdulgani Abdulrasheed Olúwatósìn ọlọ́mọba àgbàdúrà yín. Bákan náà àfáwà Abdulaziz Ọláníyì Ased ọlọ́mọba wa ṣíjú àánú wò yín kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Bákan náà àfáwà Akala Fatai ọlọ́mọba wa ṣíjú àánú wò yín kó bá wa ṣe dáadáa fún yín. Alhaji Sheikh Ismail Adébáyọ̀ ọlọ́mọba wa gbàdúrà yín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Masha Allah, Masha Allah. Ta ló ń pè wá láti Bọ̀sà o? Ọlọ́wálé ló ń sọ̀rọ̀. Naam, 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 naam. Ọlọ́wọ́ ní sáàkì rẹ̀ lẹ́nu iṣẹ́ yín o. Àmín bàbá dáadáa. Ẹ̀sìn ní sáré lágbára ògo Ọlọ́run. Àmín, 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 àmín. Àlàáfíà tó nara tán Ọlọ́run jogún ẹ̀ fún yín. Àmín, 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 àmín. Àrísìkí tí ẹ̀ máa fi lólé ayé Ọlọ́run fi fún yín. Gbogbo bíi tẹ́nu èèyàn máa dé tọrọ láyé pé àrísìkí lẹ́bàá ló bí Ọlọ́run ti fún ẹ̀ fún yín. Allahumma àmín, Allahumma àmín, Allahumma àmín. Ẹ kú ètò. Alhamdulillah, alhamdulillah. Tẹ̀rí in fact mo máa ń wo mo kàn máa ń wo àánú Ọlọ́run lára yín púpọ̀ torí gbogbo àwọn tó ń pera wọn ní doctorate of hadith philosophy of hadith àwọn kankan yẹn gbogbo àwọn hadith ìrandẹ̀randẹ̀ tí ń bẹ nínú sọ̀híbù Buhari sọ̀híbù Muslim kankan tó ń takò Al-Qur'ani Ọlọ́run tó ń yẹ̀yẹ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n rí doctorate wọ́n rí philosophy rẹ̀ jáde. Wọ́n àti gbogbo àwọn nǹkan ìsàn àwọn owó gan ní fún wọn níwò oyè yẹn gan torí kò yé mi wọ́n kàn máa ronú sí ìgbà mi pé ẹni pé ṣe mọ̀ tó ṣẹlẹ̀ ni pé wọ́n ti dókítọ̀ làákàyè ọ̀pọ̀lọpọ̀ wa ni wọ́n kéjì ẹ̀ pẹ̀lú mẹ́náàjì ni ní tó ṣẹlẹ̀ gangan nìyẹn ẹ mọ̀ pé Sheikh Adama dẹ̀ sọ̀rọ̀ kan ọlọ́mọba wa kẹ́ wọn Sheikh Adama ní ò tí ì di àfa lódiwọ̀n tó bá jásí pé ìrònú àwọn àfa ló mú wa títí ẹ̀ dà níjọ́ tí wọ́n bá lè mú tiẹ̀ wá tó lè fi ẹ̀rí ẹ̀rin lẹ̀ níjọ́ yẹn ni wọ́n dàfà ìyẹn fi hàn pé ọ̀pọ̀ àwọn tá à ń wò yẹn wọ́n dàfà tán fi kú ṣe náà kàn ka tíra àwọn ẹ̀rí pé tíra àwọn àfáà náà ń kà àwọn ò lè dá wá ráhàyàn nílàákàyè wàdẹ̀líìlàn kan wá fẹ̀rí sí ìyẹn ni mudirul markazi fi tayọ kó wá bàbá lè wá ráhàyàn wà fíkìràn kan mú làákàyè wá kan dá ronú kan dẹ̀ fi ẹ̀rí tẹ̀ so yóò wá máa dàbí pé nbo ló ti ń rí tiẹ̀ kí ni ń wí torí àwọn kan ń ka newspaper ni n tó ṣẹlẹ̀ nìyẹn kọ́lọ́n kó síjú àánú wa alhamdulilayi alhamdulilayi ọlọ́run ní tí ó bàjẹ́ jazakumullahu khair salamu alaykum so naam afawa alwajud ọlọ́run gbẹ́bẹ̀ ọlọ́run bá mi gbẹ́bẹ̀ yín o kó sì gbẹ́bẹ̀ oníkálukú tiwa náà kọ́lọ́n má jẹ́ kọ́rọ̀ tiwa dàrú gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ̀ ń sọ yẹn wọ́n ń ṣàfà ọmọ kéwúlẹ̀ lòmíì torí pé tíra àwọn àfáà ló ń kà ó kàn dé máa kó tiẹ̀ ni òun ò lè dá ronú àwọn àfáà yẹn sì ronú ni làwọn fi kọ nǹkan kalẹ̀ lẹ́gbẹ́ tó bá ń ka tíra Sheikh Adam wàá mọ̀ pé Sheikh Adam yàtọ̀ láfa nínú gbogbo ayé ọlọ́run kó túbọ̀ bá wa ṣàlékún kẹ́ wọn àfáwà Dhikrullah Ọlájídé Balógun ọlọ́run oníjó bàjẹ́ bá wa ṣíjú àánú wọ̀nyí àfáwà Al-Wajud mo ṣàdúrà fún yín o ọlọ́run oníjó dàrú mọ́ yín lọ́wọ́ o gbogbo ní tẹ́ ń fẹ́ ọlọ́run jó tẹ̀ yín lọ́wọ́ Àyìnlá Adésànyà ọlọ́run dákun bá wa sànyà fún wọn náà kó sì bá wa ṣe dáadáa fún àfáwà Dhikr àfáwà Ibrahim Bunyamin ọlọ́run bá wa ṣíjú àánú wọ̀nyí àfáwà Abdulgani Abdulrasheed Olúwatósìn ọ̀rọ̀ yín ò ní dojúrú tèmi náà ò ní dojúrú àfáwà Abdulaziz ọlọ́run bá wa ṣe dáadáa fún yín Lukman Babatunde ọlọ́run bá wa ṣe dáadáa fún yín Alhaji Sheikh Ismail Adébáyọ̀ ọlọ́run bá wa ṣíjú àánú wọ̀nyí má jẹ́ kọ́rọ̀ yín dàrú Ìmáàmù Fatai Zaka ọlọ́run bá wa ṣíjú àánú wọ̀nyí Aziz Abdullatif ọ̀rọ̀ yín ò ní dàrú láéláé Yusuf Adébọ̀wálé Nuruddin ìmọ́lẹ̀ ọlọ́run téèyàn máa ń fi yege láyé àti lọ́run tọ́rọ̀ òfin ní túká ọlọ́run bá wa ṣe fún yín kó ṣe fáwa náà àfáwa Bákí àmì ọlọ́run ò ní kú lára yín kò ní kú lára tiwa náà àfáwa Ọládégà Adéníyì Asọ́mẹ̀d ọmọ bàbá Lágége ọlọ́run ò ní jó bàjẹ́ o kọ́lọ́run bá wa ṣe dáadáa fún yín Ayọ̀ Adé Ibrahim Ọlánrewájú ọlọ́run jẹ́ kọ́lá yín máa rewájú kí tiwa náà máa rewájú wọ́n dá wa padà sẹ́yìn lọ́la la ilaha illallah bákan náà Munas Díbú ẹja lóníbú nílùú Germany ọlọ́run níjó bàjẹ́
àfáwà Ali Oyè ọlọ́run dákun jẹ́ ọmọ gasi káwa náà mọ gasi bákan náà àfáwà Ayọ̀ Adé Ibrahim Ọlánrewájú ọlọ́run bá wa ṣe dáadáa fún yín o Babalọ́lá Tèmi Tinted Yẹmi Tinted ọlọ́run bá wa ṣíjú àánú wò yín lọ́la la ilaha illallah bákan náà Lẹ́kan Bẹ̀láwù ọlọ́run bá wa ṣíjú àánú wò yín àfáwà Yusuf Mikel Bolúwa ti fẹ́ Jẹ́gẹ́dẹ́ ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú iṣẹ́ ọlọ́run ò ní sú yín ọba tí máa kún ni yóò bá wa kún yín ọba tó kún àwọn ànábì ọlọ́run tí ò fi dójú tì wọ́n ọlọ́run má dójú tẹ̀yìn náà bákan náà àfáwà Muhammad Wasi ọlọ́run bá wa ṣe dáadáa fún yín lọ́la la ilaha illallah Muhammad Rasulullah bàbá wa Prince Aláwọ̀ Abdulhakeem ọlọ́run ò ní fi yín lẹ́ngbà kankan o bá wa ṣe dáadáa fún yín o bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ o Ibrahim Armiya ọlọ́run bá wa ṣíjú àánú wò yín kó bá wa ṣe dáadáa fún yín Ọláwálé Abdulwahid ọlọ́run bá wa ṣíjú àánú wò yín kó bá wa ṣe dáadáa fún yín Ọláàrẹ Abu Aliya ọlọ́run níjó bàjẹ́ o ọlọ́run bá wa ṣàánú yín o Aloma Ayọ̀ Adé ọlọ́run bá mi ṣíjú àánú wò yín à ń retí pé ní o fáwọn tá a bá ní béèrè lórí ń tá a sọ yìí tàbẹ́lómi tó bá ní àìdíà pé kò kúrí bẹ́ẹ̀ ìwọ náà lè pè àfáwà Mujibu Ọlámídé Arasak ọlọ́run bá wa ṣe dáadáa fún yín Dayọ̀ Balógun ọlọ́run bá wa gbàdúrà tiẹ̀ náà kó sì bá wa gbọ́rọ̀ tiẹ̀ náà sẹ́sọ̀ lọ́la la ilaha illallah ibi tí ọlọ́run ní kí n rí àwọn okọ̀ yẹn dé nìyẹn mo ṣàdúrà fún àfáwà Abu Hasan tọ́ra wọn máa ń sábà padà bá wa ṣe ètò wa lẹ́yìn ètò ọlọ́run bá wa ṣíjú àánú wọn bákan náà àfáwà Lukman Al-Mubarak mufti fún gbogbo olóde ọlọ́mọdé ó dàrú àfáwà Ajágbémọ́ Kèfèrí Al-Khalifa àwọn náà máa ń sábà wà pẹ̀lú ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn àfáwà Mashood Harun ọlọ́run bá wa ṣíjú àánú wọn kó bá wa ṣe dáadáa fún wọn kó sì bá wa gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ kárí gbogbo àwọn àfáwà pátápátá tí wọ́n máa ń sábà wò wá àfáwà Abdulhakeem Adéwùnmí bá wa ṣe dáadáa fún wọn Ajá Riskat Oyèwùnmí ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn kọ́lọ̀ mọ́ fi wọ́n lẹ̀ àfáwà Ismail àfáwà tí wọ́n jẹ́ aláṣẹ bẹ́stàbù yìí Ọlálẹ́mí Ismail ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn bákan náà àfáwà Abdulaziz Gbàgbà ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn èyí tí wọ́n fẹ́ ọlọ́run jọ̀ọ́ tẹ̀ wọ́n lọ́wọ́ èyí táwa náà fẹ́ ọlọ́run bá wa náà fẹ́ o inú ilé wa ọlọ́run má jọ̀ọ́ dàrú ọ̀nà wa ọlọ́run má jọ̀ọ́ dàrú nígbà tí a ti rí pé a máa fi àṣìṣàdúrà fún àfọwọ́ ọlọ́run wà náà ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn ètò yìí ó ní ìdìkúnwọ́ tó pọ̀ ọlọ́run ò ṣe wá lẹ́ni tí ó máa tọrọ tàbí tí ó máa béèrè àmọ́ ọlọ́run dákun ó ti yí àwọn ẹni ọlọ́run bá wa ṣe bàbá wa Albashir Gbọ́lágadé ọlọ́run bá wa ṣíjú àánú wọn kọ́lọ́run bá wa gbọ́rọ̀ ọ̀sán sẹ́sọ̀ ó péjọ́ mẹ́ta tá a gbúrò wọn Ramadan ọlọ́run jẹ́ kí ó san oníkálukú wa ọlọ́run má fi ní wa lára ọlọ́run kó ṣàánú wa ń bẹ̀ gbogbo ẹlòmínú ọmọ ọ̀gá stance ò dárúkọ mi ní ọlọ́run ò ní kí n rí i ní o gbogbo ọkọ̀ tí mo rí lọ́lọ́run ti ní kí n dá ń bí o ẹnjìníà ò sì dá ọkọ̀ fún mi ń bẹ̀ torí mi mọ̀ bóyá ó kọ́ wà lọ́dọ̀ ẹnjìníà bẹ́ẹ̀ tó Moshood Harun mo ti ṣàdúrà fún Moshood Harun ẹ̀nàm àti lásán ni àfáwà Ajá Àríkẹ́ Àbíkẹ́rí mi náà wà ń bẹ̀ kódà nígbà tá a bẹ̀rẹ̀ program náà mo rí Ajá Taofik Abelewu ọlọ́run bá mi ṣíjú àánú àwọn náà kó sì bá mi gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ Ajá Aramide Karim ọlọ́run bá mi ṣíjú àánú wọn Ajá Ayétúndé wọn mímí àwọn orúkọ yẹn máa ń pọ̀ Abẹ́ Mẹ́wò Fiwagbóyè Abdulgani kìnìún kan wọ́n pọ̀ ọlọ́run bá mi ṣíjú àánú okó àwọn kó sì bá wa ṣe dáadáa fún wọn Allahumma ya Rabbana taqabbal minna innaka anta sami'ul alim wa tub alayna ya maulana àgbúrò àfáwọ̀ Abdul Wahab láti Kòòdó péjọ mẹ́ta ọlọ́run bá wa ṣíjú àánú wọn kó bá wa ṣe dáadáa fún wọn àti àfáwà Gazali ńlọrin ọlọ́run bá wa ṣíjú àánú okó wọn kó bá wa gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ lọ́la la ilaha illallah bákan náà àfáwà Ibrahim ó dà pé mo tún Muhammad Wasin ọlọ́run bá wa ṣe dáadáa fẹ́yìn náà lọ́la la ilaha illallah ọlọ́run bá wa jórí bẹ́ẹ̀ bí akiya awwal al-awwalin wa ya akhir al-akhirin ya dhal quwwati al-matin ya rahim al-masakin wa ya arhamar rahimin al-fatiha. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin. No, engineer. Adama Ali Lori Adama Ali Lori Adama Ali Lori Adama Ali Lori
Ádámọ̀